Elemaso, you go explain tire. You go explain tire. Tire. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Now, níwọ̀n ìgbà tí n bá ti ń rí ààyè, àjọ máa tẹsẹ̀ bọ́, àjọ máa gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kí ọ̀dọ̀ wọn ní gbàgbọ́ mo bú Jésù, wọ́n ní mo sọ pé o lè ní Jésù. A rational thinking Muslim, a rational thinking person, wọ́n á mọ̀ wípé Mùsùlùmí kan ò lè sọ wípé Jésù jẹ́ olè. But wọ́n wá lọ dọ́kítọ̀ fídíò mi nígbà tí mo ka quotation nínú Bíbélì níbi tí wọ́n ti sọ wípé Jésù wọnú oko àgbàdo tí ì ṣe tiẹ̀, ó ní káwọn èèyàn máa yà àgbàdo. Mo wá ní kí ni tí Bíbélì portray Jésù láàrin, ó portray gẹ́gẹ́ bí olè. Bíbélì náà ló sọ nìkan wípé a kì í gán olè, ẹ má bá olè wí tó bá jẹ́ wípé ó jalè láti tẹ́ ìfẹ́ ara rẹ̀ lọ́rùn. So ohun tí Jésù ṣe láàrin, wọ́n fi ẹ̀sùn olè kan ní tá à ń sọ nìyẹn wípé this is blasphemy, this is an ill-befitting attribute. Àti láyé àlàáfíà ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn. A kó ọjọ́ méjì mẹ́ta, gbogbo ojú gbogbo ọkàn, gbogbo ènìyàn, gbogbo ẹ̀yà, pàápàá ọmọ Yorùbá níbi gbogbo. A kó ọjọ́ mẹ́ta kú ìlú, yóò dára fún gbogbo ọkàn wa balẹ̀. Bí Olúwa ti ń bẹ tẹ́mi ẹ wà, àwa la bẹ̀rẹ̀ ọdún yìí, a ó làjà ní ayọ̀ àti àlàáfíà, a ó dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún. In the mighty name of Jesus Christ, amen. Ibi arúgbó sílà fàbọ̀ sí Ẹlẹ́mọ̀sọ́ apá ìkejì. Ẹ ti rí fídíò tí mo tún play ṣáájú. Ẹlẹ́mọ̀sọ́, you go explain tire. You go explain tire. Tire. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Now, níwọ̀n ìgbà tí n bá ti ń rí ààyè, àjọ máa tẹsẹ̀ bọ́, tájọ máa gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ni. Jésù jalè, ó wọnú oko àgbàdo alágbàdo, ó wá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọ́n lọ máa ya àgbàdo. Ọ̀ǹtí tó bá ti mú pọ̀ṣàn yẹn jáde nínú Bible. Ẹsẹ̀ Bíbélì tó ń kó tìyẹn kò right. At least olóò níbi 75 version of Bible. Different version of Bible. Bí 70 àbí 80 ló wà lọ́wọ́ ẹ̀. But bóyá which Bible ni àbí witchcraft Bible whatever tó ló ní lọ́wọ́ mú jáde sẹ̀. Ọ̀ǹtí tá a bá rí pé Jésù jalè, àgbà yìí pé lóòótọ́ ìwọ kọ́ ló pè lólè, Bíbélì wa ló pè ní olè. Bọ̀ tó bá yẹ pé tí wọ́n kọ́ bẹ̀ ni pé ní ọjọ́ ìsinmi wọ́n sì ń kọjá lọ nínú oko ọkà. Àwọn ọmọ ẹ̀yìn Jésù sì ń fọwọ́ ra ìpẹ́ ọkà jẹ tí òyìn fọ́ọ̀fù Jésù for sure ó pe Jésù lólè. Ẹlẹ́mọ̀sọ́ ó pe Jésù lólè. Wàá explain tire. Wàá explain tire. Now mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí. Now gbogbo ẹ̀yin Mùsùlùmí tẹ́kù, mo bẹ̀ àwọn tó ní ìròrí yàtọ̀ sáwọn onírònú, àwọn kan ò mọ orírò. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀yin Ẹlẹ́mọ̀sọ́ yìí wọ́n à lè dá ọpọlọ rò. Ẹlẹ́mọ̀sọ́ ní bá wọn ronú tàbí Kùránì. Kí má tàn yín jẹ, ẹni tí bá sì jẹ́ pé Ẹlẹ́mọ̀sọ́ ní bá ronú tí ò ní làákàyè tiẹ̀. Ẹ wo sombi ni. Sombi no go unless you tell am to go. Sombi no go come unless you tell am to come. Now, sombi lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀yin Mùsùlùmí, mi ò ní parọ́ fún yín, kò ní dé à ń dọwọ́ bonú sọ rárá. Bí tíṣà bá tíṣẹ́ ní nǹkan, go back to your home. Ìwọ fúnra ẹ lọ sí ìwé yẹn lọ wò dáadáa, ṣé n tó wà ń bẹ nìyẹn. Now, ní kúkúrú, òun attack Bíbélì wa, òun attack Jésù ta nígbàgbọ́ nínú rẹ̀, òun attack ìgbàgbọ́ wa. Now, nǹkan mẹ́ta yẹn náà la máa dá padà fún ẹ. Personality ẹ kò kàn wá rárá. Àtọ́ tòró attack personality wa. Now, àwa náà wà máa sọ fún yín wípé ìkíní ẹ̀ níwèé kankan tó dáa. Tó bá jẹ́ Kùránì lẹ́gbẹ́kẹ̀lé mi, bóyá Kùránì mi wà o. Tó bá jẹ́ Kùránì lẹ́gbẹ́kẹ̀lé, asán irọ́ èké òun ló wà ń bẹ̀ tí ò tiẹ̀ sí tàbí ṣùgbọ́n. Bóyá Kùránì ló wá parọ́ mọ́ Muhammad àbí Muhammad ló parọ́ mọ́ Kùránì, àbálà ló parọ́ mọ́ méjèèjì. Now, a bẹ̀rẹ̀ sí ní máa tu yẹ́bẹ́yẹ́bẹ́. Ẹ jẹ́ kọ́kọ́ lọ nínú Bíbélì kí n fi tí jẹ́ Ẹlẹ́mọ̀sọ́ hàn wá. Mo sọ ní ọjọ́ yẹn wípé Ẹlẹ́mọ̀sọ́ máa nìṣó, ògbórí Ẹlẹ́mọ̀sọ́ ń bọ̀ lẹ́yìn. Àwọn kan ń dá mi lóhùn láti lu bóyá Ògbómọ̀ṣọ́ ni pé agboolé àwọn ń jẹ́ Ẹlẹ́mọ̀sọ́. Mo kí ẹ̀yin dáadáa nítorí wípé ibi tó yẹ yín mọ́lẹ̀ tí ń sọ̀rọ̀ yẹn. Náà bá agboolé yín bá ń jẹ́ Ẹlẹ́mọ̀sọ́, mo sọ fún yín pé mo fẹ́ hàtì fíìmù tí mo fẹ́ pè ní Ẹlẹ́mọ̀sọ́ àbí mo sọ fún yín pé mo fẹ́ kọ̀wé tí wọ́n pè ní Ẹlẹ́mọ̀sọ́. Náà òwe Ẹlẹ́mọ̀sọ́ ti wà lọ́jọ́ pípẹ́ tí Yorùbá ń lò. Ibi tí màá sì ti bẹ̀rẹ̀ ni pé ohun tí wọ́n ní k'Ẹlẹ́mọ̀sọ́ ó sọ kò sọ, ọ̀tọ̀ ni tí ń sọ, bóyá agboolé yín ni àwọn bá wí, I don't know. Ohun tí wọ́n ní k'Ẹlẹ́mọ̀sọ́ ó sọ kò sọ. Ẹlẹ́mọ̀sọ́ ohun tí Kùránì ní kò sọ, so ó ti gbàgbé ni. Ẹ má lọ bá wọn, ẹ má lọ sínú ẹ̀sìn wọn, ẹ má bú ẹ̀sìn wọn, kán má bàa bú ẹ̀sìn wọ́n ní tí Kùránì fún Ẹlẹ́mọ̀sọ́ nìyẹn. Now, ó dẹ̀ ti kọjá òfin Allah, ó ti kọjá òfin Muhammad, ó ti lọ bá wọn, dandan ká wá bá yín.
o ti lọ yẹ̀wé wa wò dandan ni ká yẹ̀wé yín wò o ti lọ àtàkì ẹ̀sìn wa dandan ni ká àtàkì ẹ̀sìn yín nítorí pé ibi tán fẹ́ lẹ́mọ̀ sọ ọ̀rẹ́ sọ ò sọ bẹ́ẹ̀ tí ò yẹ kó sọ lọ́lọ́ ń sọ ẹni tó dẹ̀ gbé Kùránì kalẹ̀ ó ti mọ irọ́ tó ń pákéjì síbẹ̀ ó dẹ̀ ti sọ fún yín pé ẹ má lọ bá wọn o ẹ má lọ àtàkì ẹ̀sìn wọn ẹ má bú ẹ̀sìn wọn o tó má bàa bú ẹ̀sìn yín padà bọ̀ ẹlẹ́yin ò ní gbọ́ àmọ́ bí tẹ́sí rẹ́kọ̀ọ́dì mi bóyá tó ń tẹ̀lé Allah àbí Muhammad mi tó yàtọ̀ sí ètò wà nù ètò ẹ̀ka náà ó ti kìlọ̀ fún yín ẹ̀yin lẹ gbọ́ àsìkò ti wá tó my question is this ṣé Kùránì tẹ́yìn pé ń gbé Ọlọ́run tó yàtọ̀ sí Bíbélì sọ yẹ kálùjànnú ní sáptà nínú òwe yẹn àlùjànnú júnù sọ yẹ kó ní sáptà nínú òwe Ọlọ́run ṣé àlùjànnú àtọlọ́run wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ àbí tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ that is number one now tí n bá wá sọ nípa ẹlẹ́mọ̀sọ́ màá kọ́kọ́ lọ́nu Bíbélì máa fi hàn pé irú ẹlẹ́mọ̀sọ́ bí ìrẹ́ ti wà rí ṣùgbọ́n ògbórí ẹlẹ́mọ̀sọ́ dé bá wọn lọ́jọ́ kan mo wà nù sí àwọn apọ́sítélì chapter 9 láti verse 1 to 5 ẹ jẹ́ kan bá mi kà á. Sọ́ọ̀lù ẹlẹ́mọ̀sọ́ ni Sọ́ọ̀lù ó mí ẹ̀mí ìkìlọ̀ àti pípa síbẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn Olúwa sí àwọn ọmọ ẹ̀yìn Olúwa ó tó olórí àlùfáà lọ ó lọ bá olórí àlùfáà ó béèrè ìwé lọ́wọ́ rẹ̀ sí Damasku ó lọ gba ìwé lọ́wọ́ rẹ̀ sílùú Damasku sí àwọn sínágọ́gù ẹni tá à ń wí yìí ó kàwé gidi ẹlẹ́mọ̀sọ́ tá à ń sọ Sọ́ọ̀lù ó kàwé gidi amòfin ni ẹni tó lóye ni ó lọ gba ìwé bí ẹ̀yin náà ṣe lọ́mọ ń dẹ trap fáwọn èèyàn tẹ́ máa lọ gbé wọn pẹ̀lú ọlọ́pàá tẹ́ máa gbé wọn lọ ilé ẹjọ́ tẹ́ máa gbé wọn lọ sẹ́wọ̀n ó bẹ́ẹ̀ ni ẹlẹ́mọ̀sọ́ gbà ni máa ń ṣe yes. pé bí òun bá rí ẹnikẹ́ni tí ń bẹ ní ọ̀nà yìí tí ń porúkọ Jésù tó wà lọ́nà Kristẹni yes ìbá àsọkùnrin ìbá àsọbìnrin kí òun lè mú wọn ní dídè wá sí Jerusalem kó mú wọn ní dídè wá sí Jerusalem yes. ó sì ṣe bí ó ti ń lọ ó súnmọ́ Damasku lójijì látọ̀run wá ìmọ́lẹ̀ yìí ká ó ṣubú lulẹ̀ ògbórí ẹlẹ́mọ̀sọ́ dé ó gbóhùn tó fọ̀ sí pé Sọ́ọ̀lù ẹlẹ́mọ̀sọ́ kí ló dé tó ń sinú níbí ní sinmi ó wá béèrè pé ẹjọ́ ta ló ń bá mi sọ̀rọ̀ Olúwa wípé èmi Jésù ẹni tó ń sinú níbí ní sí ẹlẹ́mọ̀sọ́ ò máa retí ògbórí ẹlẹ́mọ̀sọ́ ohun rúra ni fún ọ láti tàpá sí ẹ̀gún bẹ́ẹ̀ ni sà mo tún wà nínú ìwé 1 Samuel mi ní fẹ́ kí fídíò yẹn gùn púpọ̀ part 3 sí ń bọ̀ 1 Samuel 17 verse 4 16 and 32 yes. akíkanjú kan sì jáde. ní àkókò yẹn akíkanjú kan jáde. láti ibùdó àwọn Fílístínì wá. oh yes. orúkọ rẹ̀ a máa jẹ́ Gòláyàtì. Gòláyàtì ẹlẹ́mọ̀sọ́ ara Gátì yes. ẹni tí gíga rẹ̀ jẹ́ ìgbọ̀nwọ́ 6. ó ga tó ga ju gbogbo àwọn èèyàn lọ yes. àti ìbò àtẹ́lẹwọ́ kan yes. now òní ẹlẹ́mọ̀sọ́ kejì nínú Bíbélì tí máa fi hàn yín òun náà lọ ń attack àwọn ọmọ Israeli now Goliath ara Philistine ni orúkọ rẹ̀ ẹ wo verse 16 ma. Philistine náà sì máa ń súnmọ́ ìtòsí ní òwúrọ̀ àti alẹ́. Philistine náà a máa halẹ̀ mọ́ gbogbo èèyàn wọ́n máa sọ wọ́n sẹ́wọ̀n ni wọ́n máa sẹ́ńtẹ́ǹsì ẹni wọ́n máa pẹ́lẹ́ wọn ni wọ́n máa pa wọn ni bẹ́ẹ̀ nìkan ní bá sọ̀rọ̀ sí ànábì bí pàlàó pa ànábì sọ wípé ẹni bá ti jáde kó nẹ́ẹ̀sì ká pa kí lẹ pákéjì tí sínú Islam tí ò da tí wọ́n fi ní kẹ́ máa pa wọ́n. Yes ẹ kàwé. Òun sì fi ara rẹ̀ ní 40 ọjọ́. For 40 days ló fi ń halẹ̀ yes. 32. Now verse 32 yes 32. Dáfídì sì fi Sọ́ọ̀lù pé. Dáfídì fi Sọ́ọ̀lù pé. Kí àyà kó má ṣe fún ẹnikẹ́ni nítorí rẹ̀. Ògbórí ẹlẹ́mọ̀sọ́ dé ìyẹn Dáfídì ẹ wá àtàkì ẹlẹ́mọ̀sọ́ tó ń àtàkì Ísírẹ́lì. Ẹ̀yẹ káyà mọ́ fún ẹnikẹ́ni èmi ìránṣẹ́ rẹ̀ yóò lọ. Yóò sì bá Fílístínì jà. Màá sì bá ògbórí ẹ̀ máa bẹ́ ẹlẹ́mọ̀sọ́ jà n ó sì borí rẹ̀. Bódẹ̀ sì máa rí nìyẹn ẹlẹ́mọ̀sọ́ ò ní so níwájú ògbórí ẹlẹ́mọ̀sọ́ ó ń bọ̀ lẹ́yìn ní kíákíá láì ní fi àkókò ṣòfò mo ń bọ̀ wá sọ fún yín pé iléyá tẹ̀ ń ṣe ẹ̀yin náà mọ̀ ẹ̀yin kọ́ lẹ ní iléyá ẹ̀yin kọ́ lẹ ní gbogbo tó wà ní Kùránì irọ́ ni láti òkè délẹ̀ irọ́ ni iléyá Genesis 22 1 to 13 ẹni bá lórí ọ̀fẹ́ kọ́ lọ kà á ní 7 and 8 wọ́n jẹ́ oyé wa pé Ísákì ní ọmọ bíbí kan torí Ísákì bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ níbo ni àgùntàn táwọn fi ṣe ìrúbọ níbo ló wà Abraham dáhùn pé ọmọ mi Olúwa yóò pèsè nígbà tí wọ́n dé verse 13 yẹn lóòótọ́ Olúwa pèsè ọ̀rọ̀ yìí ṣe wá kan Ismaila ó ṣe kan Ismail ẹ kàn mọ gbogbo ìgbé ayé sórí irọ́ ẹ ti àwọn èèyàn sórí irọ́ ẹ tì wọ́n sínú ìdààmú ẹ ní Islam pé ẹ̀sìn àlàáfíà ni níbo ló ti jẹ́ sìn àlàáfíà ẹ lọ Google Islam mean submission kéèyàn submit ní Islam níbo ló ti túmọ̀ sí peace ìdàkejì lẹ́ ń sọ wípé ogun gidi ó ní ẹ̀sìn yín now ẹ máa rò pé ẹnikẹ́ni fẹ́ sá fún yín bíi tàwọn ìgbà kan mọ́ kò sẹ́nikẹ́ni tó fẹ́ sá fún yín àfi tẹ́ ẹ bá fẹ́ ẹ̀sìn ẹlẹ́sìn lọ́rùn lẹ̀ tẹ́ ẹ mójútó ẹ̀sìn tiyín láti ní kúkúrú láti Adam títí lọ kan Jésù kò sí mùsùlùmí kan nu wọn ẹ̀yin tẹ́ ẹ lè dá orí rò ẹ̀yin ọlọ́pọlọ dúdú tí wọ́n ń tàn ẹ̀yin náà lọ Google ẹ̀ ìran Abraham
sí ànábì is over 2000 years plus wọn family rárá. Now Adam ò kírun, Abraham ò kírun, Noah ò kírun, Joseph ò kírun, Dáúdà tí ṣe Dáfídì kò kírun, Jésù tí ṣe Isaac kò kírun. Irọ́ ni wọ́n ń pa fún yín. Àwọn ìran tó kọ́ kírun àwọn Sabians ni ẹ lọ béèrè, àwọn àdìsí wà tó confam gbogbo kìíní. Àwọn Sabians lọ́kọ́ kírun ìrun tánàbí tó lọ copy tó lọ jí gbé. Now bákan náà àwọn Sabians náà kọ́kọ́ gba àwẹ̀ 30 days àná kọ́kọ́ gba Ramadan tán lọ jí gbé. Bí Kùránì ló parọ́ mọ́ Muhammad ni, bí Muhammad ló parọ́ fẹ́yìn olùtẹ̀lé rẹ̀ ni, ẹ lọ gbàgbọ́ wípé onírọ́ ayé òní gbogbo yín, kò sóòótọ́ kan nínú yín àti nínú ìwé yín. Now àwa already láti wòwe yín tẹ́lẹ̀, ẹ̀yin lẹ gbé ojú wa síbẹ̀. Ìrun márùn tẹ ní láti 50 ni wọ́n ti bẹ̀bẹ̀ tó fi jẹ́ márùn. Irọ́ ńlá ni o. Inú Bíbélì ni a ti kọ́pì irọ́ tán wá gbé síbẹ̀ yẹn. Inú Bíbélì ni ìtàn yẹn wà. Ìtàn yẹn ò dẹ̀ ń ṣe ẹ̀bẹ̀ tí Abraham bẹ̀ sí Ọlọ́run nígbà tó fẹ́ pa Sódómù àti Gòmórà rẹ́. Ẹ lọ wo Genesis 18:24-32. Ó ní tá a bá rí 50 olódodo ń bẹ̀ nǹkan sí Ọlọ́run ó parí, which is 50. Ọlọ́run tó ń bá rí 50 òun ò ní parẹ́. 45 ń kọ́ ó ní tó ń bá rí òun ò ní parẹ́. 40 ń kọ́ ó ní tó ń bá rí òun ò ní parẹ́. Ó dẹ̀ bẹ̀bẹ̀ tí tó fi dórí 10. Tí n bá ti lólódodo 10 mi ní pa Sódómù àti Gòmórà rẹ tí àwọn ọlọ́pọlọ dúdú lọ kọ̀ǹfàtì pé ànábì kan lọ bẹ̀bẹ̀ sí ìrun from 50 to 5 is a lie. Onírọ́ ni yín, olè ni yín, àtẹ̀yìn àtàṣájú yín. Now báwo ni márùn ṣe wá wáyé láti 50 nígbà tí wọ́n fẹ́ wá pa bẹ̀rẹ̀ wọ́n rí Lọ́ọ̀tì àti ìyàwó rẹ̀ wọ́n di méjì. Ọmọ Lọ́ọ̀tì àwọn ọmọ Lọ́ọ̀tì méjèèjì wọ́n di 4. Ìkànnù wọn tó ní fiancé tó ń bá wọn gbé wọ́n jẹ́ 5. Àwọn 5 yẹn ni á dàbí olódodo tí wọ́n dúró tí wọ́n wá pè ní ìrun wákàtí 5. Babalá oní jìbìtì ó lè ayé òun ọ̀run òní gbogbo yín. Ẹ jẹ́ á wà lálàáfíà ẹni tó rí rẹ̀ bá pé tètè lọ gba Jésù ní Olúwa kó o kú òun òkùnkùn ká má fòkùnkùn bá tiẹ̀ jẹ́. Kò sí nǹkan tí wọ́n ń kó ẹ lọ inú parun ni. Àlàáfíà Ọlọ́run kó bá gbogbo wa gbé. Jésù Olúwa wa, àmín. Mo mọ̀ pé tún lè ṣe ju ti gbani lọ. Mo mọ̀ pé tún lè ṣe o ju ti gbani lọ. Ọlọ́run aláṣepé aláṣeyọrí, Ọlọ́run àwọn ìgbàanì, Ọlọ́run aláṣepé, Ọlọ́run Takutijesu, Ọlọ́run aláṣepé o, Ọlọ́run òye làmì. Mo mọ̀ pé ẹ tún lè ṣe ju ti gbani lọ. Fi ìgbàgbọ́ kọrin gbogbo ẹ̀yin ènìyàn níbikíbi tí ẹ ti ń wò mí. Ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ ẹnu rere sí gbogbo àwọn ènìyàn pátá. Oṣù karùn-ún rìnrìn àjò ó wá ó sì ń kẹ́rù rẹ̀ ó gbàbí tó ti wá lọ. Ìwọ ló ní wá Ọlọ́run, ìwọ ló pa wá mọ́ tó jẹ́ kí ẹ̀mí wa kó pin pẹ̀lú oṣù náà. A gbé yín ga, a yìn yín lógo, a ṣe yín lọ́ba àwọn ọba. A wí pé ẹ ṣeun torí tí àánú yín dúró láéláé. Ìrìn àjò àdúrà ilé dá lórí ọjọ́ ìkíní o. Oṣù ìkẹfà, oṣù ògo, oṣù àánú, oṣù ìbùkún. Olórí ogun kẹfà fún oṣù kẹfà. Gẹ́gẹ́ bí 1 Chronicle 27:9 ṣe sọ orúkọ ẹ̀ ní Hira. Hira, I-R-A, capital R, capital I, capital A, capital I, capital R, capital A. Hira. Ìtumọ̀ olùṣọ́ tí kìí sú tí kìí rẹ̀ tí kìí sùn. Olùṣọ́ tí kìí sú tí kìí rẹ̀ tí kìí sùn. Ọ̀run o, ẹ jí nítorí ọ̀rọ̀ mi. Ẹ jí nítorí ojú tó ń wò mí. Ẹ̀yin olùṣọ́ tí sọ ni téèyàn ò fi ní jùnù lóṣù June. Ìwọ ló ní àdúrà yẹn. O ò ní ju ọmọ nù, o ò ní ju ọkọ nù, o ò ní ju aya nù. Ìwọ náà ò ní jùnù, iṣẹ́ rẹ ò ní jùnù, ògo rẹ ò ní jùnù. Oṣù June ó máa pé ọ. Oh my God. Oṣù June wàá rí tí ẹ ṣe níbẹ̀. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà, àwọn nǹkan kan wà tá a máa jùnù nínú ayé rẹ. Bóyá o fẹ́ tàbó kọ ìpọ́njú ó di kó jùnù. Òṣì àjùnù, àìsàn àjùnù, òfò àjùnù, ìfọ́jú àjùnù, ogun gbèsè àjùdànù. Gbogbo ogun wọ̀nyí nínú ayé ẹ ò ní padà rí wọn mọ́. Bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni mà. Oṣù yìí, oṣù tá a máa ń gba ìròyìn ayọ̀ ni. Oṣù ìròyìn ayọ̀ ni. Good news month. Oṣù ìròyìn ayọ̀, month of a good news. Bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni mà. Oṣù tí Elizabeth tó gba ìròyìn ayọ̀. Oṣù tí Maria
tó gba ìròyìn ayọ̀ tó jẹ́ wípé kò sí nǹkan tí Ọlọ́run mi ò lè ṣe. Ó ní fún ènìyàn ló ṣòro ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo òun ní ṣíṣe. That's the book of Luke chapter 1 verse 37. Ẹ gbọ́ mi dáadáa gbogbo ẹ̀yin ènìyàn, mo sọ̀rọ̀ pẹ̀lú ìpè pẹ̀lú ọwọ́ agbára ìrìn àjò sí orí òkè yìí. Wàá rí àánú gbà, wàá rí àánú gbà, wàá rí àánú gbà. Àṣetì kò ní sínú ayé rẹ bí ó bá ṣe é ṣe fún Ọlọ́run. Obìnrin tí ò mọ ọkùnrin tá a pè ní Màríà wúndíá tó sì lè ní oyún tó sì bí ògo, ìwọ ló ní ọ̀rọ̀ yìí, ìwọ náà máa rí ògo bí, wàrà àánú gbà, ìyanu máa ṣẹlẹ̀, ìyanu máa ṣẹlẹ̀. Gbogbo ohun tó dẹ́ dúró látòsí kínní títí tó sùn karùn-ún fi parí tó ò fi rí ògo lò, owó ìdádúró yẹn kó kúrò ní ọ̀nà rẹ̀. Agbára tí a fi ń bá ẹ jagun yẹn kó kúrò ní ọ̀nà rẹ̀. Àṣẹ tá a fi ń dí ọ lọ́wọ́ yẹn ó yá kó domi kó parẹ́. Igikígi tí ayé gbé dínà rẹ̀, iná Ọlọ́run jó wọn dànù. Bí Olúwa ti ń bẹ tẹ́mi ẹ wà rẹ́rìn ayọ̀ nínú oṣù tuntun tí í ṣe oṣù kẹfà. Bí Olúwa ti ń bẹ tẹ́mi ẹ a ó pè ẹ fún testimony. Ẹ̀yin tí iṣẹ́ ti bọ́ lọ́wọ́ rẹ̀ ẹ lọ gba iṣẹ́ tuntun. Ẹ̀yin ènìyàn tí ẹ̀ ń wá ọkọ tí ọjọ́ ti lọ ní orí yín, ìròyìn ayọ̀, lẹ́tà ayọ̀ ó yá kó tẹ̀ yín lọ́wọ́, ó yá kó tẹ̀ yín lọ́wọ́. Ẹ ò ní nìkan ṣe ilé ayé yín mọ́. Ẹ̀yin tí ayé ń gba omijé gbígbóná lójú rẹ̀ ní gbogbo ìgbà, ẹ̀yin tí ayé ń gba omijé gbígbóná ní ojú rẹ̀ ní gbogbo àkókò láti wákàtí òsùnkún mọ́, anu omijé rẹ̀ nù, anu omijé rẹ̀ nù, anu omijé rẹ̀ nù, anu omijé rẹ̀ nù. Ẹkún àdásun ní kọ̀kọ̀, ẹkún àjọsun gẹ́gẹ́ bí ìyàwó ti ń sun ẹkún yẹn lọ́kọ ń sun làwọn ọmọ ń sun nítorí ìdààmú àrélù wàhálà tó wà nù lé yín. Anu omijé yín nù, ẹ ò ní sun ẹkún mọ́, ẹ ò ní sun ẹkún mọ́, ẹ ò ní sun ẹkún mọ́. Oṣù ẹ ó gba ìròyìn ayọ̀. Ọpẹ́ tó ti ń gba ìròyìn ìbànújẹ́ lórí fóònù rẹ láti wákàtí lọ gba ìròyìn ayọ̀. Àláàtì ayọ̀ ó máa dáhùn nínú àkáǹtì rẹ. Gbọ́ ẹran mẹ́ta tí ayé máa ń pa tó burú jù: asán, òfo àti àdánù. Ìwọ ló làdúrà ìmọ̀ bá mi ṣe ẹ̀. Ò ní pasán, ò ní pòfo, ò ní pa àdánù. Lóṣù yìí ò ní pasán, ò ní pòfo, ò ní pa àdánù. I repeat, lórúkọ ti Jésù, orúkọ kan ṣoṣo tá a fún gbogbo orílẹ̀-èdè tó wà ní ayé pátápátá, fún gbogbo ìdílé, lórúkọ Jésù ò ní pasán, ò ní pòfo, ò ní pàdánù. Wàá lu àlùyọ, ọkàn rẹ ó balẹ̀. Ibi táyé sọ pé kò sọ́nà yẹn, ó yá lọ kọjá níbẹ̀. Ibi táyé sọ pé ò ní lè lọ, ó yá lọ kọjá níbẹ̀ kó rí ògolo kó rà àánú gbà. Àwọn ẹ̀mí tí máa dènà àdúrà, àwọn ẹ̀mí tí wọ́n máa ṣàdúrà jẹ, àwọn ẹ̀mí tí máa gbé àdúrà mi, according to the book of Job 20:15, ó ló ti gbé ọrọ̀ mi. Hey my God, ó gbé ọrọ̀ ọlọ́rọ̀ mi, ó gbé ògo ológo mi, ó gbé ọlá ọlọ́lá mi, ó ní yóò sì tún pọ̀ jáde, yóò tún bì í jáde. Ẹnikẹ́ni tó gbé ọrọ̀ rẹ mi, tó gbé àdúrà rẹ mi, by the power of authority, ó máa pọ̀ jáde, ó máa bì í jáde, ó máa pọ̀ jáde, ó máa bì í jáde. Mi ò mọ̀ bóyá ó ń sàmì àdúrà yìí, mi ò mọ̀ bóyá ó tiẹ̀ lè lọ wá iyọ̀ kékeré kó fi sínú omi kó wá bá mi ka àwọn sáàmù yìí, kó kàn ka 51, kó kàn ka 19, kó kàn ka 57 and 126, kó dẹ̀ fi 24 parí rẹ̀. Jọ lọ fi wẹ̀ bí Olúwa ti ń bẹ tẹ́mi ẹ wà, lọ fi wẹ̀ ti bí sọ́ọ̀bù àbíbi iṣẹ́ gbogbo tí ayé fẹ́ sọ̀dà gbà náà mẹ́ lọ́wọ́ bíi mọ́tò ẹ̀, lọ́ọ́ fi wẹ̀ tiẹ̀ gba Ọlọ́run gbọ́ kó gbà mí gbọ́. Àṣẹ orí òkè yìí, àṣẹ orí òkè yìí, àṣẹ orí òkè yìí, mo dúró lórí Kristi àpáta, mo fẹ̀yìntì àpáta ìdìgbòlù, mo sọ̀rọ̀ jẹ́ bí ikọ̀ àtìríjọ́ Olódùmarè. Wàá rí àánú ọ̀nà ọ̀la fún ìyanu ọ̀ṣẹlẹ̀. Gbọ́ mi dáadáa, bí igi bá burú nínú oko tí wọ́n gé tó tún sọ tí ò kú, wọ́n bá bu iyọ̀ sí egbò rẹ̀ yíká, yóò padà gbẹ́mìí mì. Ọ̀tá alẹ́ yín tó lágbára tó jẹ́ pé ó ń pa kúkúrú, ó ń pa gúngùn, ó yá ikú máa pa ní wákàtí, ọ̀nà máa là fún ẹ. Wàá rí bá ti ṣe wà rọ́nà gbígbà. Bí iná bá jó lóko yóò fọwọ́ fún reke, yóò fọwọ́ fọ́ gẹ̀dẹ̀. Bí wọ́n bá pọ̀ gẹ̀dẹ̀ tí òkú tán pàrìkè tí òkú, wọ́n bá bu iyọ̀ sí yíká, ẹ̀mí ọ̀gẹ̀dẹ̀ ọ̀bọ, ẹ̀mí ìrèké ọ̀bọ. Gbọ́ mi dáadáa, ọ̀tá alágbára tí ń fọwọ́ sọ̀yà tó ní kò sí bóun ò ṣe rí, àkókò yìí, oṣù yìí yóò fàyè lẹ̀ fún ọ. Wàá rí tiẹ̀ ṣe. Dákun má rẹ̀wẹ̀sì nínú àdúrà, má jẹ́ kí àwọn kan tàn ọ́ o, má jẹ́ kan sọ fún ẹ pé àdúrà kì í gbà o. Bí àdúrà kì í bá gbà, irú àwa ò ní máa pòyì orí òkè ní gbogbo ìgbà, torí pé àwọn èèyàn kan rí testimony tí wọ́n sì ń dúpẹ́, tí wọ́n yin Ọlọ́run lógo, làwa náà fi ní oore ọ̀fẹ́ láti máa gorí òkè káàkiri. Ọ̀pọ̀ èèyàn ló wà lórí òkè tí wọ́n ń pariwo, àwọn kan ń ṣèsìn lọ́wọ́, àwọn kan ń gbàdúrà tí wọ́n lọ́tùn lósì. Bàdúrà kì í bá gbà kí ni àwa ṣe lórí òkè. Àdúrà ń gbà ni wọ́n ṣe wà o, tiẹ̀ náà máa gbà. Ó rí ìyanu rí, ìwọ nìyanu kan. Ó rí ẹ̀rí rí, ìwọ lẹ̀rí kan. Lórúkọ Jésù, ò tí ì rí testimony rí, ìwọ gbà mí gbọ́, ìwọ ni testimony kan. Àkàntì kúrò lọ́rọ̀ rẹ̀, ìyanu ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Bó ṣe máa rí nìyẹn, ó rí bẹ́ẹ̀ kò yí padà. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Fún ìrànlọ́wọ́ àdúrà, ó lè text message sí wa lórí WhatsApp 08035650643 0803565
0643 tàbí lórí 08059585750 08059585750. Your prayer request n tó ń lépa tọwọ́ rí ò tí bá jẹ́ ká jọba Ọlọ́run sọ kọ́lọ́run kó dẹ̀ ṣe ìyanu mi tí ṣe kinní kan Ọlọ́run èmi ò lè bọ ẹ Ọlọ́run ló máa bọ ẹ nígbà tí ìyanu bá ṣẹlẹ̀ ni wọ́n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. God bless you. Ẹ wà lálàáfíà. Jésù Olúwa wa.